arákùnrin yìí sọnù ní on the 16 January ọdún tàwa yìí. Abdulkadir Adédàmọ́lá lorúkọ tí wọ́n pè. wọ́n nígbà táwọn ọlọ́pàá ṣe investigation lé lórí, girlfriend bọ̀bọ́ yẹn sọ fáwọn ọlọ́pàá pé ó dágbére fóun níjọ́ táwọn wà yẹn gangan nípò òun lọ sọ́dọ̀ pásítọ̀ kan. àwọn ọlọ́pàá sì lọ sọ́dọ̀ pásítọ̀ yẹn sọ pé lóòótọ́ àti lódodo ó pe òun, ìyẹn pásítọ̀ tẹ̀ ń wò yìí, pásítọ̀ yẹn ní lóòótọ́ àti lódodo ó pe òun níjọ́ yẹn, àmọ́ kò padà wá sọ́dọ̀ tòun. àwọn ọlọ́pàá ṣáà ti pásítọ̀ yẹn mọ́lé. wọ́n nígbà tí investigation lọ tó bọ̀ lórí ẹ̀ tí wọ́n gba fóònù pásítọ̀ yẹn ni wọ́n padà ṣe investigation pé pásítọ̀ nìkan kọ́ ló dá ṣiṣẹ́, ó láwọn tó yan ṣiṣẹ́. ó dà pé ìyá tó yà dáadáa, pásítọ̀ ò jẹ́wọ́, nǹkan nínú àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú pásítọ̀ ló jẹ́wọ́ pé àwọn pa bọ̀bọ́ yẹn ní lóòótọ́, ara bọ̀bọ́ yẹn tó kù àwọn sì ti sin sí ẹgbẹ́ chọ́ọ̀chì pásítọ̀ yẹn. wọ́n ní chọ́ọ̀chì pásítọ̀ yẹn òkòkò máa kó èkó ló wà fún gbogbo yẹn tó bá fẹ́ sáàchẹ̀, torí mo ráwọn èèyàn tó ti post ẹ̀ kiri Facebook látàárọ̀ yìí. ibi tí mo wá lọ gangan lórí ọ̀rọ̀ yìí òun ní pé kílé tó yá sí pé tí mùsùlùmí bá hùwà kan tí ò dáa, èèyàn kan péré ni ò nínú ẹ̀sìn Islam tó bá hùwà kan tí ò dáa, gbogbo ayé agbọ́dọ̀ yẹn sórí bẹ́ẹ̀ ni pé kò sí ẹnìkan tó lè burú wa ẹnu ayé mọ́, kò sí ẹnìkan nú ẹ̀sìn kan tó lè burú wa ẹ bẹ́ẹ̀ ni pé Islam nìkan ni wọ́n ti hùwà bàjẹ́. ìjọ tí ọ̀rọ̀ Abdulrahman ṣẹlẹ̀ kò sí nǹkan táwọn kírísítẹ́nì ò fi mùsùlùmí wé tán, kò sí nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ kírísítẹ́nì ò fi mùsùlùmí wé tán, àfi díẹ̀ nínú wọn, àfi díẹ̀ ní 100% àwọn kírísítẹ́nì tí wọ́n rí àti sí ọ̀rọ̀ Abdulrahman 85% alábòsí ló pọ̀ jù ní 85% ní alábòsí ló pọ̀. torí mo ṣe rí àwọn kírísítẹ́nì kan tó yẹ sí pé ìgbà tí mo drop fídíò lórí ọ̀rọ̀ Abdulrahman yẹn, mo rí àwọn kírísítẹ́nì kan tó yẹ kí wàláhì wọn ṣàbòsí pẹ̀lú ọ̀rọ̀ yẹn. àìmọye kírísítẹ́nì ni mo rí lábẹ́ content mi ìgbà tí mo drop fídíò nípa ọ̀rọ̀ Abdulrahman yẹn, táwọn kírísítẹ́nì yẹn sọ pé kò sí ibi tọ́mọ ọ̀sán ò sí. àmọ́ 100% ẹ̀yin kírísítẹ́nì 100% yín 85% kí n bulé 85% alábòsí ló pọ̀ jù ní. kò sí nǹkan táwọn kírísítẹ́nì ò fi àfà wé tán, kò sí nǹkan tí wọ́n fi mùsùlùmí wé tán nípa ṣèbọ́wọ́ ànábì ló ti jogún ẹ̀ kọ́ máa pààyàn kí ẹ dákun o, pásítọ̀ tí ò tẹ̀lé àdàmú Muhammad ọwọ́ ta ló ti jogún ẹ̀ o, ṣáfẹ́ lọ́wọ́ Jésù ló ti jogún ẹ̀, ṣáfẹ́ lọ́wọ́ Jésù ló ti jogún ẹ̀. àní ìka tó bá ṣẹ̀ òun ni ẹja gé, ẹni tó bá ṣẹ̀ nínú ẹ̀sìn kan kí gbogbo ayé ká pẹnupọ̀ ká bá wí nǹkan tó ṣe yóò dáa, nǹkan tó ṣe yóò kù díẹ̀ káàtó, èèyàn gidi kan kí wúrúwà tó wù yìí. kò sí nǹkan táwọn èèyàn fàfà wé tán, kò sí kan tí wọn fi Islam wé tán. ló yẹ kí n máa sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn kìrìsìtẹ́nì tí wọ́n sọ̀rọ̀ nígbà tí ọ̀rọ̀ ọmọ Abdulrahman yẹn ṣẹlẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sọ̀rọ̀ pé kíníkan àwọn afáṣe kíníkan Islam ṣe, ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti ní ẹ̀sìn Islam sínú tẹ́lẹ̀, wọ́n ti ní àwọn afá sínú tẹ́lẹ̀, wọ́n kàn fi ti Abdulrahman ṣe bójúbójú ni. ìwà anú ẹ̀ta anú tí kálukú ní sí ẹ̀sìn Islam àtàwọn afá òun ní kálukú gbé jáde nígbà tó Abdulrahman ṣẹlẹ̀. pásítọ̀ yóò tẹ̀lé àná Muhammad o, ìgbà tó Abdulrahman dẹ̀ ṣẹlẹ̀ mo gbọ́ tí wọ́n ní bàbá kan ọlọ́mọ márùn-ún nílé kéwú tí Abdulrahman yẹn lọ, ọ ní ó sì lọ wùjọ́ gbogbo àwọn ẹ̀kọ́ ilé kéwú yẹn nípa ilé kéwú lọ́sọ̀kọ́ wọn. ẹ dákun ṣé pásítọ̀ lọ lé kéwú? ìbéèrè ni mo fẹ́ béèrè o, ṣé pásítọ̀ ṣó lọ lé kéwú? àwọn ọ̀tá ìsìlámù rí eléyìí o, wọ́n rí eléyìí o, wọn ní jẹ́ kó lọ viral o, àmọ́ tó bá já sí pé mùsùlùmí kan lọ ṣe nǹkan kan báyìí wọ́n máa gbé sórí gbogbo social media, yóò ti gbóná mọ́ta wa gbogbo nǹkan tí mi tiẹ̀ ṣe ń dùn lórí ọ̀rọ̀ yìí ni pé pásítọ̀ yẹn táàgì ọmọ kébí àyìnkan nínú àwọn ọmọ Ìlọrin tó tó wáyá bóyá jẹ́ kìrìsìtẹ́nì tó ká ní wọ́n dánú kan èmi ó ṣọmọ Ìlọrin o, àmọ́ ìlú tó bá ti jẹ́ ìlú àwọn àfáà ìlú àpọ́nlé ni. tó bá yá sí bí pásítọ̀ yẹn ṣe jẹ́ kìrìsìtẹ́nì tó wọ́n táàgì pé ọmọ Ìlọrin ni pásítọ̀ yẹn ni, nǹkan tí bòyàn máa sọ pé àwọn ọmọ Ìlọrin àwọn kí ó dá kò ń ṣọmọ Ìlọrin. Èkó okoko máìkò ní church pásítọ̀ yẹn wà, ẹ tún sọ mí àwọn kìrìsìtẹ́nì yẹlẹ ìwọ̀n nígbè o. nígbà tí ọ̀rọ̀ gospel singer ṣẹlẹ̀ ṣaṣa ni mùsùlùmí tẹ máa rí tó sọ̀rọ̀, ṣaṣa ni mùsùlùmí tẹ rí tó gbé picture bọ̀bọ̀ yẹn tó sọ̀rọ̀ sí, kí ló kàn wá? ìgbà tá mọ̀ pé kò mí ní pé ìgbà tí bọ̀bọ̀ yẹn hùwà burúkú kò mí ní pé gbogbo kírísítẹ́nì ló níwà burúkú tó ń hù, àwa náà mọ̀ pé kò sí tóun ti bó ṣe níwà burúkú yẹn, èèyàn tó níwà burúkú bíi tiẹ̀ ló wà láàrin wa, ó wà nínú àwọn oníṣẹ̀ṣe idiot ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ̀ṣe yẹn náà pariwo ńgbà yẹn àwọn àfáànà ṣe gbogbo ìwé táwọn àfáàn gbé tí wọ́n fi ṣògbówó táwọn pásítọ̀ ń gbé tọ́fin ibo láti rí, níbo ni wọ́n ti rí? tẹ́ bá tọpinpin ìwé táwọn pásítọ̀ ń gbé tí wọ́n kà pé àwọn máa pa ẹnìkan báyìí àwọn máa gé pàṣẹ yàn báyìí, èyí táwọn pásítọ̀ kà àtàwọn afá tẹ́ bá tọpinpin ìwé yẹn dáadáa ẹ máa ní pé nínú àwọn ìwé àwọn bàbá oníṣẹ̀ṣe tàná ni. níbo ni wọ́n ti rí? ṣé ògùn wà nù nǹkan tí èèyàn dédé fọ́ọ̀mù fún rẹ̀ tó bá jẹ́ pé ó ti rí nínú àkọọ́lẹ̀ kan tẹ́lẹ̀. àwọn oníṣẹ̀ṣe náà jáde àwọn àfá kọ́stọ́pù ilé kéwú kọ́stọ́pù kíní kan kọ́stọ́pù kíní tọ́ra yín àlẹ́sìn ìsìlámù sẹ́ okùn ẹ̀sìn ìsìlámù mi ṣe máa sọ ọwọ́ lọ́wọ́ bá ló wà ó wá kú bàbá ńlá pẹ́ tó máa já. ìka tó bá ṣẹ̀ òun ẹja bá wí, ìka tó bá ṣẹ̀ òun ẹja gé, kò ṣe kébí aka torí pé a ti ní àwọn kan sínú tẹ́lẹ̀ kí ẹnìkan wá wùwà kan ká máa fi tẹni yẹn ká máa fi tánìṣì íméjì àwọn tó kù. òun ló ti délẹ̀ yo Abdulkadir Adédàmọ́lá ni bọ̀bọ́ yo pásítọ̀ ló pa, kí lẹ fẹ́ rí sọ sí eléyìí ṣẹlẹ̀ yìí o, ẹ máa rí pé kò ní lọ viral o, ẹ máa rí pé kò ní lọ viral o, àmọ́ tó bá nǹkan tí ní mi tiẹ̀ ṣe dùn lórí ọ̀rọ̀ yìí níbi kò tí ṣe ọ̀dọ̀ àwọn mùsùlùmí ló ṣẹ̀ sí mọ́, torí tó bá dọ́dọ̀ wa ló ṣẹ̀ sí ni tó bá jọ́dọ̀ wa ló ṣẹ̀ sí alhamdulillah inú mi tiẹ̀ kọ́kọ́ dùn náà. eléyìí ṣẹlẹ̀ kò ní lọ viral o, ìgbà tí ọ̀rọ̀ gospel singer ṣẹlẹ̀ bó ṣe lọ viral tó ṣaṣa ni mùsùlùmí tẹ́ ẹ máa rí, ṣaṣa ni mùsùlùmí kò yẹ pé tẹ́ ẹ máa rí ṣaṣa ni mùsùlùmí tó yẹ sọ̀rọ̀ lórí ẹ̀ tí ẹ ló ṣe kò ṣe tọ́lọ́hun kí ló ka àwọn mùsùlùmí pẹ̀lú kíní àmọ́ pé kò síbi tọ́mọ sàn ò sí ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe kò sí èyí tó fẹ́ máa pẹ́ èèyàn burúkú wà nú ẹ̀sìn tiwọn gbogbo nǹkan ẹ̀sìn ìsìlámù kọ́ṣà máa gbé sórí ó da pásítọ̀ lélẹ́yìí ànábì Muhammad
ẹ sọ pé ànábì ń pààyàn accept ànábì Muhammad àpààyàn ẹni tẹ́ ń pè lápààyàn yẹn òun kọ́ ni pásítọ̀ yìí tẹ̀lé ibi tó ti lọ káṣà burúkú kó pààyàn ẹjọ́ jáde fún wa ẹ máa ní pọ̀rọ̀ yìí ò ní lọ viral o nítorí pé àwọn mùsùlùmí àwọn máa mẹ́ẹ̀tẹ́ lé níwá ni kò sí kan tó kàn wá kò sí ìdẹ̀yìn tí ọ̀rọ̀ Abdulrahman yẹn ṣẹlẹ̀ kí ti pásítọ̀ yìí tó ṣẹlẹ̀ pásítọ̀ kan ní mílíọ̀nù bí i ní Ìjẹ̀bú àbí kankan wọ́n tún sọ̀rọ̀ pásítọ̀ kan náà nípò pa nǹkan náà àwọn church member ẹ̀ rí kí fídíò yẹn kó lọ viral o tóun ti yẹn náà tàbí Abdulrahman ló ti lọ viral àní ọ̀tá ìsìlámù pọ̀ sẹ́ẹ̀ wàláhì ọ̀tá ìsìlámù pọ̀ gan kò sí bẹ́ẹ̀ ṣe lè fẹnu tẹ́ḿbẹ́lú ẹ̀sìn ìsìlámù tó kò sí bẹ́ẹ̀ ṣe lè fẹnu tẹ́ḿbẹ́lú àwọn àfáà tó wàláhì Ọlọ́run nígbà fún yín àlòkùn ẹ̀sìn ìsìlámù sẹ́ẹ̀ ọwọ́ Ọlọ́run ló wà ó wà kó bàbá ńlá kẹ́ni tó máa jà tòun ti bẹ́ẹ̀ ṣe ń bọ́ àwọn àfáà báwọn kan ṣe sọ pé àwọn àfáà kan ṣe kíní kan lórí TikTok kódà mo ti rí tó bí èèyàn bẹ́ẹ̀ bí márùn-ún ẹbí mẹ́fà tí wọ́n dídí chat me up nígbà ọ̀rọ̀ Abdulrahman yẹn pé àwọn fẹ́ mọ̀ mi àwọn fẹ́ mọ̀ bí tí mò ń gbé kódà ẹlòmíì kan tún bẹ̀rẹ̀ pé ṣé Ìlọrin ni mo wà ọkọ àtìyàwó kan wọ́n ń bọ̀ lọ́dọ̀ mi jẹta láti Ìlọrin ni ọkọ àtìyàwó láti Ìlọrin ni wọ́n ti ń bọ̀ ọlákẹ́ mo bí sí mo fi sọ fún mi kọ́ sọ ní next week tòun ti bí gbogbo ẹ̀ ṣe ṣẹlẹ̀ tó ní àwọn àfáà kò sí bẹ́ẹ̀ ṣe lè fẹnu tẹ́ḿbẹ́lú àwọn àfáà àbíkẹ́ fẹnu tẹ́ḿbẹ́lú ẹ̀sìn pé ẹ̀sìn kan ṣe kíní kan àwọn kan sì wà tó já sí pé kò sí bẹ́ẹ̀ ṣe lè sọ tó kò sí bẹ́ẹ̀ ṣe lè bá nǹkan yẹn jẹ́ tó wàláhì súnmọ́ bí ọmọ pé tọ̀ gbogbo akọ́lá rí bákan náà mi wà lè torí ilé ètò ṣẹlẹ̀ kí wọ́n máa fẹnu tẹ́ḿbẹ́lú àwọn pásítọ̀ pé kíní kan gbogbo pásítọ̀ kan ló rí bákan náà ẹ tún sọ mí gbogbo pásítọ̀ kan ló rí bákan náà èmi máa sọ bí gbogbo pásítọ̀ ṣe rí bákan náà ni gbogbo àfáà ṣe rí bákan náà ìgbà tó Abdulrahman ṣẹlẹ̀ gbogbo àfáà ní gbogbo ayé kó pọ̀ àwọn àfáà yẹn ṣe kíní kan àwọn àfáà yẹn ṣe kíní kan àwọn àfáà yẹn ṣe gbá kan wọ́n ṣàwò kan tí pásítọ̀ ló ti ṣẹlẹ̀ yìí kí lẹ fẹ́ rí sọ sí ẹ máa ní pé eléyìí kò ní lọ viral o kò ní nígbà tí o ti ṣe mùsùlùmí àmọ́ ká ní mùsùlùmí ká ní àfáà mo tiẹ̀ jẹ́ ni pé àfáà gidi kan tẹ̀lé wúlú wà yẹn náà àfẹn tó bá kẹ́ fa ẹ̀bùn sábẹ́ Islam nìkan ló kù ẹ sọ sí o pásítọ̀ yín ló pààyàn yìí kí ni ká ṣe sí ṣé ká pa pásítọ̀ náà ní àbí ká forí jì yìí ẹ̀yin alábòsí dédé sáwọn àyíkùn. arákùnrin yìí sọnù ní on the 16 January ọdún tàwa yìí Abdulkadir Adédàmọ́lá lórúkọ tí wọ́n pè wọ́n nígbà táwọn ọlọ́pàá ṣe investigation lé lórí girlfriend bọ̀bọ́ yẹn sọ fáwọn ọlọ́pàá pé ó dágbére fóun níjọ́ táwọn wà yẹn gangan nípò òun lọ sọ́dọ̀ pásítọ̀ kan àwọn ọlọ́pàá sì lọ sọ́dọ̀ pásítọ̀ yẹn sọ pé lóòótọ́ àti lódodo ó pe òun ìyẹn pásítọ̀ tẹ̀ ń wò yìí pásítọ̀ yẹn ní lóòótọ́ àti lódodo ó pe òun níjọ́ yẹn àmọ́ kò padà wá sọ́dọ̀ tòun àwọn ọlọ́pàá ṣáà ti pásítọ̀ yẹn mọ́lé wọ́n nígbà tí investigation lọ tó bọ̀ lórí ẹ̀ tí wọ́n gba fóònù pásítọ̀ yẹn ni wọ́n padà ṣe investigation pé pásítọ̀ nìkan kọ́ ló dá ṣiṣẹ́ ó láwọn tó ń ṣiṣẹ́ ó dà pé ìyá tó yà dáadáa pásítọ̀ ò jẹ́wọ́ nǹkan nínú àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú pásítọ̀ ló jẹ́wọ́ pé àwọn pa bọ̀bọ́ yẹn ní lóòótọ́ ara bọ̀bọ́ yẹn tó kù àwọn sì ti sin sí ẹgbẹ́ church pásítọ̀ yẹn wọ́n ní church pásítọ̀ yẹn òkòkò máa Èkó ló wà fún gbogbo yẹn tó bá fẹ́ search ẹ̀ torí mo láwọn èèyàn tó ti post ẹ̀ kiri Facebook látàárọ̀ ibi tí mo wá lọ gangan lórí ọ̀rọ̀ yìí òun ní pé kílé tó yá sí pé tí mùsùlùmí bá hùwà kan tí ò dáa èèyàn kan péré ni ò nínú ẹ̀sìn Islam tó bá hùwà kan tí ò dáa gbogbo ayé agbọ́dọ̀ yẹn sórí bẹ́ẹ̀ ni pé kò sí ẹnìkan tó lè burú wà nínú ayé mọ́ kò sí ẹnìkan nínú ẹ̀sìn kan tó lè burú wà bẹ́ẹ̀ ni pé Islam nìkan ni wọ́n ti hùwà bàjẹ́ ìjọ tí ọ̀rọ̀ Abdulrahman ṣẹlẹ̀ kò sí nǹkan táwọn kírísítẹ́nì ò fi mùsùlùmí wé tán kò sí nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ kírísítẹ́nì ò fi mùsùlùmí wé tán àfi díẹ̀ nínú wọn àfi díẹ̀ ní 100% àwọn kírísítẹ́nì tí wọ́n rí àti sí ọ̀rọ̀ Abdulrahman 85% alábòsí ló pọ̀ jù ní 85% ní alábòsí ló pọ̀ torí mo ṣe rí àwọn kírísítẹ́nì kan tó yẹ sí pé ìgbà tí mo drop fídíò lórí ọ̀rọ̀ Abdulrahman yẹn mo rí àwọn kírísítẹ́nì kan tó yẹ kí wàláhì wọn ṣàbòsí pẹ̀lú ọ̀rọ̀ yẹn àìmọye kírísítẹ́nì ni mo rí lábẹ́ content mi ìgbà tí mo drop fídíò nípa ọ̀rọ̀ Abdulrahman yẹn táwọn kírísítẹ́nì yẹn sọ pé kò sí ibi tọ́mọ ọ̀sán ò sí àmọ́ 100% ẹ̀yin kìrìsìtẹ́nì 100% yín 85% kí n bulẹ̀ 85% alábòsí ló pọ̀ jù ní kò sí nǹkan táwọn kìrìsìtẹ́nì ò fi àfáà wé tán kò sí nǹkan tí wọ́n fi mùsùlùmí wé tán nípa ṣèbọ́wọ́ ànábì ló ti jogún ẹ̀ kọ́ máa pààyàn kí ẹ dákun o pásítọ̀ tí ò tẹ̀lé àdàmú Muhammad ọwọ́ta ló ti jogún ẹ̀ o ṣàfẹ́lọ́wọ́ Jésù ló ti jogún ẹ̀ ṣàfẹ́lọ́wọ́ Jésù ló ti jogún ẹ̀ àní ìka tó bá ṣẹ̀ òun ni ẹja gé ẹni tó bá ṣẹ̀ nínú ẹ̀sìn kan kí gbogbo ayé ká pẹnupọ̀ ká bá wí nǹkan tó ṣe yóò dáa nǹkan tó ṣe yóò kù díẹ̀ káàtó èèyàn gidi kan kí wúrúwà tó wù yìí kò sí nǹkan táwọn èèyàn fàfà wé tán kò sí kan tí wọn fi Islam wé tán ló yẹ kí n máa sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn kìrìsìtẹ́nì tí wọ́n sọ̀rọ̀ nígbà tí ọ̀rọ̀ ọmọ Abdulrahman yẹn ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sọ̀rọ̀ pé kíní kan àwọn afáṣe kíní kan Islam ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn ti ní ẹ̀sìn Islam sínú tẹ́lẹ̀ wọ́n ti ní àwọn afáṣe sínú tẹ́lẹ̀ wọ́n kàn fi ti Abdulrahman ṣe bójúbójú ni ìwà àánú ẹ̀ta àánú tí kálukú ní sí ẹ̀sìn Islam àtàwọn afá òun ni kálukú gbé jáde nígbà tó Abdulrahman ṣẹlẹ̀ pásítọ̀ yóò tẹ̀lé àná Muhammad o ìgbà tó Abdulrahman dẹ̀ ṣẹlẹ̀ mo gbọ́ tí wọ́n ní bàbá kan ọlọ́mọ márùn-ún nílé kéwú tí Abdulrahman yẹn lọ ọ́nà ó sì lọ wùjọ́ gbogbo àwọn ẹ̀kọ́ ilé kéwú yẹn nípa ilé kéwú lọ́sọ̀kọ́ wọn ẹ̀dá kò ṣe pásítọ̀ lọ lé kéwú ìbéèrè ni mo fẹ́ béèrè o ṣé pásítọ̀ ṣó lọ lé kéwú àwọn ọ̀tá ìsìlámù rí eléyìí o wọ́n rí eléyìí o wọn ní jẹ́ kó lọ viral o àmọ́ tó bá já sí pé mùsùlùmí kan lọ ṣe nǹkan kan báyìí wọ́n máa gbé sórí gbogbo social media yóò ti gbóná mọ́ ta wa gbogbo nǹkan tí mi tiẹ̀ ṣe ń dùn lórí ọ̀rọ̀ yìí ni pé pásítọ̀ yẹn táàgì ọmọ kébí àyìnkan nínú àwọn ọmọ Ìlọrin nípa tó tó bá já sí bóyá jẹ́ kìrìsìtẹ́nì tó ká ní wọ́n dánú kan èmi ó ṣọmọ Ìlọrin o àmọ́ ìlú tó bá ti jẹ́ ìlú àwọn àfáà ìlú àpọ́nlé ni tó bá yásíkẹ́ bí pásọ̀ yẹn ṣe jẹ́ kìrìsìtẹ́nì tó wọ́n tàgé pé ọmọ Ìlọrin ni pásọ̀ yẹn ni nǹkan tí bòyàn bá sọ pé àwọn ọmọ Ìlọrin àwọn kí ó dá kò ń ṣe ọmọ Ìlọrin Èkó okoko máìkò ní church pásọ̀ yẹn wà ẹ tún sọ mí
àwọn kìrìsìtẹ́nì yìí lè wọ̀n nígbé o. Nígbà tí ọ̀rọ̀ gospel singer ṣẹlẹ̀, ṣàṣà ni mùsùlùmí tẹ máa rí tó sọ̀rọ̀, ṣàṣà ni mùsùlùmí tẹ rí tó gbé picture bàbá yẹn tó sọ̀rọ̀ sí, kí ló kàn wá? Ìgbà tá a mọ̀ pé kò mí ní pé ìgbà tí bàbá yẹn wùwà burúkú, kò mí ní pé gbogbo kìrìsìtẹ́nì ló níwà burúkú tó ń wù. Àwa náà mọ̀ pé kò sí, tóun ti bó ṣe níwà burúkú yẹn, èèyàn tó níwà burúkú bíi tiẹ̀ ló wà láàrin wa, ó wà nínú àwọn oníṣẹ̀ṣe. Idiot ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ̀ṣe yẹn náà pariwo ńgbà yẹn, àwọn àfáà náà ṣe kí gbogbo ìwé táwọn àfáà ń gbé tí wọ́n fi ń ṣògùn owó, táwọn pásítọ̀ ń gbé tọ́fi, ibo ló ti rí? Níbo ni wọ́n ti rí? Tẹ́ bá tọ́ pinpin ìwé táwọn pásítọ̀ ń gbé tí wọ́n kà pé àwọn máa pa ẹnìkan báyìí, àwọn máa gé pàṣẹ yàn báyìí, èyí táwọn pásítọ̀ kà àtàwọn àfáà, tẹ́ bá tọ́ pinpin ìwé yẹn dáadáa, ẹ máa ní pé nínú àwọn ìwé àwọn bàbá oníṣẹ̀ṣe tàná ni. Ibo ni wọ́n ti rí? Ṣé ògùn wà nù nǹkan tí èèyàn dédé fọ́ọ̀mù fún rẹ̀, tó bá jẹ́ pé ó ti rí nínú àkọọ́lẹ̀ kan tẹ́lẹ̀. Àwọn oníṣẹ̀ṣe náà jáde, àwọn àfáà kọ́stọ́pù ilékéwú, kọ́stọ́pù kíní kan, kọ́stọ́pù kíní, tọ́ra yín. Àlẹ́sìn ìsìlámù sẹ́, okùn ẹ̀sìn ìsìlámù mi ṣe máa sọ ọwọ́ Ọlọ́run bá ló wà, ó wá kú bàbá ńlá pẹ́ tó máa já. Ìka tó bá ṣẹ̀ òun ẹja báwí, ìka tó bá ṣẹ̀ òun ẹja gé. Kò ṣe kébí aka torí pé a ti ní àwọn kan sínú tẹ́lẹ̀, kí ẹnìkan wá wùwà kan ká máa fi tẹni yẹn, ká máa fi tánìṣì image àwọn tó kù. Òun ló ti délẹ̀ yo, Abdulkadir Adédàmọ́lá ni bọ̀bọ́ yo, pásítọ̀ ló pa. Kí lẹ fẹ́ rí sọ sí? Eléyìí ṣẹlẹ̀ yo, ẹ máa ní pé kò ní lọ viral o, ẹ máa rí pé kò ní lọ viral o. Àmọ́ tó bá nǹkan tí ní mi tiẹ̀ ṣe dùn lórí ọ̀rọ̀ yìí ní pé kò tí ṣe ọ̀dọ̀ àwọn mùsùlùmí ló ṣẹ̀ sí mọ́. Torí tó bá dọ́dọ̀ wa ló ṣẹ̀ sí ni, tó bá jọ́jọ́ wa ló ṣẹ̀ sí, alhamdulillah, inú mi tiẹ̀ kọ́kọ́ dùn náà. Eléyìí ṣẹlẹ̀ kò ní lọ viral o. Ìgbà tí ọ̀rọ̀ gospel singer ṣẹlẹ̀ bó ṣe lọ viral tó, ṣàṣà ni mùsùlùmí tẹ́ ẹ máa rí, ṣàṣà ni mùsùlùmí, kò yẹ pé tẹ́ ẹ máa rí ṣàṣà ni mùsùlùmí tó yẹ sọ̀rọ̀ lórí ẹ̀ tí ẹ ló ṣe kò ṣe tọ́lọ́run. Kí ló ka àwọn mùsùlùmí pẹ̀lú kíní? A mọ̀ pé kò síbi tó mọ̀ sàn sí. Ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe kò sí èyí tó fẹ́ gbà pé èèyàn burúkú wà nú ẹ̀sìn tiwọn. Gbogbo nǹkan ẹ̀sìn ìsìlámù kọ́ṣà máa gbé sórí ó da pásítọ̀ lélẹ́yìí. Ànábì Muhammad ẹ sọ pé ànábì pààyàn accept, ànábì Muhammad àpààyàn ẹni tẹ́ ń pè lápààyàn yẹn òun kọ́ ni pásítọ̀ yìí tẹ̀lé. Ibi tó ti lọ káṣà burúkú kó pààyàn ẹjọ́ jáde fún wa. Ẹ máa ní pẹ̀lú yìí ò ní lọ viral o. Díẹ̀ tó pa àwọn mùsùlùmí àwọn máa mẹ́ẹ̀tẹ́ lé níwá ni kò sí kan tó kàn wá. Kò sí ìdẹ̀yìn tí ọ̀rọ̀ Abdulrahman yẹn ṣẹlẹ̀ kí ti pásítọ̀ yìí tó ṣẹlẹ̀, pásítọ̀ kan ní mílíọ̀nù bí i ní Ìjẹ̀bú àbí kankan wọ́n tún sọ̀rọ̀ pásítọ̀ kan náà nípò pa nǹkan náà àwọn church member ẹ̀ rí kí fídíò yẹn kó lọ viral o. Tóun ti yẹn náà tàbí àmọ́nà ló ti lọ viral. Àní ọ̀tá ìsìlámù pọ̀ sẹ́ẹ̀, wàláhì ọ̀tá ìsìn ìsìlámù pọ̀ gan. Kò sí bẹ́ẹ̀ ṣe lè fẹnu tẹ́ḿbẹ́lú ẹ̀sìn ìsìlámù tó, kò sí bẹ́ẹ̀ ṣe lè fẹnu tẹ́ḿbẹ́lú àwọn àfáà tó. Wàláhì Ọlọ́run nígbà fún yín, àlòkùn ẹ̀sìn ìsìlámù sẹ́ẹ̀ ọwọ́ Ọlọ́run ló wà, ó wà kó bàbá ńlá pẹ́ni tó máa jà. Tóun ti bẹ́ẹ̀ ṣe ń bọ́ àwọn àfáà, báwọn kan ṣe sọ pé àwọn àfáà kan ṣe kíní kan lórí TikTok kódà mo ti rí tó bí èèyàn bẹ́ẹ̀ bí márùn-ún ẹbí mẹ́fà tí wọ́n dídí chat me up nígbà ọ̀rọ̀ Abdulrahman pé àwọn fẹ́ mọ̀ bí tí mò ń gbé. Kódà ẹlòmíì kan tún bẹ̀rẹ̀ pé ṣé Ìlọrin ni mo wà. Ọkọ àtìyàwó kan wọ́n bọ̀ lọ́dọ̀ mi jẹta láti Ìlọrin ni ọkọ àtìyàwó láti Ìlọrin ni wọ́n ti ń bọ̀. Ọlákẹ́ mo busy mo sọ fún mi kó sọ di next week. Tóun ti bí gbogbo ẹ̀ ṣe ṣẹlẹ̀ tó ní àwọn àfáà kò sí bẹ́ẹ̀ ṣe lè fẹnu tẹ́ḿbẹ́lú àwọn àfáà àbíkẹ́ fẹnu tẹ́ḿbẹ́lú ẹ̀sìn pé ẹ̀sìn kan ṣe kíní kan, àwọn kan sì wà tó já sí pé kò sí bẹ́ẹ̀ ṣe lè sọ tó, kò sí bẹ́ẹ̀ ṣe lè bá nǹkan yẹn jẹ́ tó. Wàláhì súnmọ́ bí ọmọ pé tọ̀ gbogbo akọ́lá rí bákan náà. Mi wà lè torí ilé ètò ṣẹlẹ̀ kí wọ́n máa fẹnu tẹ́ḿbẹ́lú àwọn pásítọ̀ pé kíní kan, gbogbo pásítọ̀ kọ́ ló rí bákan náà, ẹ tún sọ mí, gbogbo pásítọ̀ kọ́ ló rí bákan náà, èmi máa sọ bí gbogbo pásítọ̀ ṣe rí bákan náà ni gbogbo àfáà ò ṣe rí bákan náà. Ìgbà tó rà Abdulrahman ṣẹlẹ̀ gbogbo àfáà ní gbogbo ayé kó pọ̀, àwọn àfáà yẹn ṣe kíní kan, àwọn àfáà yẹn ṣe kíní kan, àwọn àfáà yẹn ṣe gbá kan, wọ́n ṣàwò kan, tí pásítọ̀ ló ti ṣẹlẹ̀ yìí kí lẹ fẹ́ rí sọ sí? Ẹ máa ní pé eléyìí kò ní lọ viral o, kò ní nígbà tí ò ti ṣe mùsùlùmí. Àmọ́ ká ní mùsùlùmí ká ní àfáà, mo tiẹ̀ jẹ́ ní pé àfáà gidi kan tẹ̀lé wúdú wà yẹn náà, àfẹn tó bá kẹ́ fà yẹ̀ bùsábẹ́ Islam nìkan ló kù. Ẹ sọ sí o, pásítọ̀ yín ló pààyàn yìí kí ni ká ṣe sí? Ṣé ká pa pásítọ̀ náà ní àbí ká foríjì yìí? Ẹ̀yin alábòsí dédé. Assalamu alaikum.